Hello everyone, welcome to Tony Talks. So let's get right into today's video. And thank you for all my subscribers. And if you are new here, thank you. And don't forget to hit on that subscribe button so that you will not miss out on our future videos. Thank you. And please, there no derogatory comments. Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Wọ́n fi ẹkún ẹlẹ́kún gbà kan ẹ̀. Nítorí náà, wọ́n ní ọ̀rọ̀ mìíràn máa yọbì lápò. Bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ ló máa ń yọ apó lápò. Ohun tí orí Akeem gbà lákòókò yìí. Ayé àtijọ́ náà máa ti sọ fún èèyàn pé lọ mọ orúkọ ìyá ẹ̀ wá kẹ́ ẹ tó ṣe ohunkóhun sí. Bí ayé ṣe ń civilize nìṣẹ̀ṣe náà ń civilize sí. A nílò láti mọ orúkọ tí a pè é tí ìyá rẹ̀ bí níjọ́ tán bí níjọ́ kẹjọ tí wọ́n sọ ọ́ lórúkọ. A nílò láti mọ orúkọ ìyá tó bí. Bẹ́ẹ̀ sì ni tó bá ti jẹ́ wípé obìnrin ló gbé sínú, àtọ̀ ló di ẹ̀jẹ̀ tẹ́jẹ̀ wá di Akeem sínú ayé. Tó bá sì jẹ́ wípé orí ilẹ̀ ló sì ti ń rìn tó máa ń kọrin sí sánmọ̀. Mo sọ fún wa ní last show mi wípé ọ̀rọ̀ ò kì í kú. Nítorí náà, a máa sọ gbólóhùn ọ̀rọ̀ méjì mẹ́ta sínú ayé Akeem láṣálẹ́ àbí lọ́sàn-án àbí lówùúrọ̀ yìí ní gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ mi. A máa sọ kìkìdá ọ̀rọ̀ kan sínú ayé ẹ̀. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ kí gbogbo wa, mo fẹ́ play àwọn views as in ẹ ṣé gan ma, ẹ ṣé gan Bọ̀dá Àrà, God bless you sir. Good evening, a kú iṣẹ́ ìní. Nítorí náà, tá a bá sọ sínú ayé ẹ̀ and kí n tó bẹ̀rẹ̀, mo fẹ́ ṣe lára as in thousands of videos tó ṣe fún Yèyé Mẹ̀ṣọ́. I will just pick few. Màá kàn play ẹ̀ láàwọn nǹkan tí ó sọ. Mo fẹ́ kí gbogbo abiyamọ ayé tó bá máa ṣe alábàápàdé fídíò yìí, mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé tí ò bá sí kinní kan ẹ̀ṣẹ̀ ò déédé ṣẹ́. I will play it kẹ́yìn náà fetí ara yín gbọ́. Lẹ́ni tó jẹ́ wípé o ò lè tú bàtà ẹsẹ̀ ẹ̀. Lẹ́ni tó jẹ́ wípé o ò mọ̀ rí rárá. Lẹ́ni tó jẹ́ pé kò sí nǹkan tó pa ẹ̀yin méjèèjì pọ̀ rí. Lẹ́ni tó jẹ́ wípé tí wọ́n bá gbé ìyá tó bí ẹ lọ́mọ sí i lẹ́gbẹ̀ẹ́, ìyá ẹ̀ máa ti kúnlẹ̀ pẹ̀lú orókún ẹ̀ méjèèjì kí Lizzy Anjorin tó sọ wípé ẹ dìde mà nítorí ìṣẹ̀dá tó jẹ́. Kó o wá dúró síbì kan, kó o wá bẹ̀rẹ̀ sí ní ṣẹnu wọ́yọwọ̀yọ sírúfẹ́ ènìyàn bẹ́ẹ̀. Nítorí náà ẹ̀yin ènìyàn mi, mo fẹ́ kẹ́ ẹ fìdílé nǹkan. Kẹ́ ẹ bá mi wá omi sẹ́gbẹ̀ẹ́. Ẹni tó bá lẹ́ni tó lè ní ẹyọ kan méjì kẹ́ ẹ bá mi sọ sínú ìṣẹ̀dá ọmọ yìí tó bá ti tàkókò. So mo máa play lára àwọn orí burúkú tí ọmọ burúkú yìí tó ṣe fún wa. So. Ó yẹ kó ti ta mí lọ́fà àbí kí ti kú by this time. Akeem àbí kí ni wọ́n ń pè ẹ́, ọkọ single mother. Mo fẹ́ fi àkókò yìí sọ fún ẹ wípé ìpè ò kì í déédé ṣiṣẹ́ bẹ́ẹ̀ yẹn. Tó bá jẹ́ wípé ọjọ́ tí ọmọdé bá ti wọ́n ní ọmọ kékeré ó bùrókò ó bojú wẹ̀yìn ó gbàgbé wípé ọjọ́ kan kọ́ ni olúwéré máa ń pààyàn, mi mọ̀ báwọn Yorùbá ṣe máa ń pòwe yẹn. Kò ń ṣe pé ọjọ́ tó o bá ṣe é ló máa déédé ṣẹlẹ̀ sí ẹ. Tó o bá kú bó ṣe ń ṣe show yẹn, àwọn ènìyàn máa wo Yèyé Mẹ̀ṣọ́ bí ẹni tó jẹ́ pé ó lóògùn àbí ó ń pidán. Ṣùgbọ́n nígbà tí àdàbí bá ti bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ, ó máa bẹ̀rẹ̀ lórí ìyá tó bí ẹ lọ́mọ, torí ẹ tí ò tọ́mọ dáadáa sí ẹ lára, tí ò dẹ̀ lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ tẹ́nu ẹ̀ ò ká ẹ. My sister, my mommy, you are welcome ma. God bless you for all you do. Thank you. Thank you always ma. God bless you ma. So ó máa bẹ̀rẹ̀ pẹ̀lú ìyá tó bí ẹ lọ́mọ torí pé ègbé ni fúnnú tó gbé ẹ fóṣù mẹ́sàn-án. Ègbé ni fún ìyá tó pọ̀n ẹ́ fún àwọn ọdún kan àbí àwọn ọdún mélòó kan sẹ́yìn.
ègbé ni fún obìnrin tó ti ara ẹ̀ mu ọmú. Ègbé ni fún ìyá tó tọ́ ẹ dàgbà nítorí wípé ó kùnà gẹ́gẹ́ bí abiyamọ tòótọ́. Torí wípé ó la ojú ẹ̀ sílẹ̀ báyìí tí tàlùbọ́ fi kó wọ̀. Nítorí náà tó o bá ṣe ń gbà kan ìyá ẹ̀ á máa gba 10. Thank you ma. Gbogbo ológun ẹnu lójí ẹnu lójí ẹ máa. Mo fẹ́ kó o kọ déètì ẹ̀ ní ìsílẹ̀. Bó tilẹ̀ jẹ́ wípé ìṣẹ̀dá ẹ̀ wọ́n ti sọ̀rọ̀ bíi gbólóhùn mélòó kan sínú ayé ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tó ń sọ yìí. Yèyé Mẹ̀ṣọ́ ò nídìí láti jáde síta láti sọ anything nítorí wípé gbogbo ènìyàn ló ní ìṣẹ̀dá títí ẹ̀. Àwọn ìṣẹ̀dá kan wà tó jẹ́ wípé ẹ lè yàn wọ́n jẹ gbé. Àwọn ìṣẹ̀dá kan wà tó jẹ́ wípé tó o bá sọ̀rọ̀ òdì sí, ìlọ́po 10 ọ̀rọ̀ òdì tó sọ yẹn ló máa padà sínú ìṣẹ̀dá ẹ̀. Àwọn ẹ̀dá kan wà tó jẹ́ wípé o ò gbúdọ̀ jẹ́ kí wọ́n sunkún láyé nítorí pé tómi ojú wọn bá ti bọ́ sílẹ̀ báyìí, ìrora ayérayé ni. Mo ń sọ fún ẹ̀yin ènìyàn wípé ẹ jẹ́ kí á mọ ìwọ̀n ara wa lórí social media. Ténìyàn ò bá ti ta sí ẹ, má ta sẹ́ni náà. Ténìyàn ò bá ti dúró tí ò bá ti wá síbi igbá ẹ, má ṣọ́gbà ara ẹ lórí social media. Ẹ jẹ́ ká mọ ohun tá à ń ṣe nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ti kọ ohun tó máa sìn lórí social media nípa gbígbé ẹnu sí nǹkan tí ò kàn wọ́n lọ́wọ́ lẹ́sẹ̀. Tá a bá béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ni Lizzy Anjorin ṣe fún ọ, kí lo fẹ́ sọ? Bẹ́ẹ̀ ìyá ẹ̀ wà láyé, ó wà láàyè ara ẹ̀. Ó dẹ̀ la ojú ẹ̀ sílẹ̀ báyìí tàlùbọ́ kò wọ̀. Nítorí wípé wọ́n ní tí ará ilé ẹni bá ti ń jẹ kòkòrò ká máa bá wí nítorí pé tó bá yá kúrukẹ́rẹ́ kò ní jẹ́ ká sùn mọ́jú. Nítorí wípé abánidákan gbogbo àwọn tó ń bá ẹ dá wọn ní bẹ́ẹ̀ débẹ̀. Tó bá ti di titi ẹ ó di tìyá ẹ̀. Tí a bá ti perí ajá nígbà mìíràn a máa ń porí ìkòkò tá a fi sè é. Nítorí náà ni mo ṣe pé ìṣẹ̀dá ìwọ àti ìyá rẹ lákòókò yìí kó sáré tètè kẹ́ wá jẹ mi. Kẹ́ jókòó kẹ́ wá nǹkan fìdílé. Títí tẹ́ ẹ fi gba nǹkan tí ẹlẹ́dàá yín máa gbà lórí ọ̀rọ̀ tẹ́ sọ. Ṣùgbọ́n mo need láti play àwọn díẹ̀ nínú nǹkan tó ṣe so that àwọn aráyé, àwọn ènìyàn, àwọn ọlọ́pọlọ pípé tí ò ń ṣe àwọn aríjẹ nídìí ìbàjẹ́ ènìyàn, wọ́n máa bá mi gbọ́ ohun tó ṣe. Bóyá àdúrà ló tọ́ sí ẹ, bóyá èpè ló tọ́ sí ẹ nígbà tí mo bá ṣí ojú òpó sílẹ̀, àwọn ènìyàn á máa bá mi fún ẹ lọ́kọ̀ọ̀kan léjèèjì. Bá mi ká lọ. Kọ́tà ló ń jẹ́ kó tó mu dání ṣe ọmọ tó máa jẹ. Ó lè jẹ́ òwú táwọn èèyàn ń sùn ló ṣe láì. Tó ti máa ń sọ wípé nípa mi. Ó lè jẹ́ òwú táwọn èèyàn ń sùn táwọn èèyàn ti sùn ló ń ṣe láìpẹ́ yìí. Akeem ó ti gbàgbé wípé ẹni tó bá ti ń sùn jù kò kí ń sún láyé. Nítorí pé ẹni tó jẹ́ ọmọ ṣiṣẹ́ ni Lizzy Anjorin. Ọmọ tí a fi ń gbàdúrà fọmọ ni. Ọmọ tí a fi ń dá ọmọ ènìyàn lẹ́kọ̀ọ́ tí wàá gbé àwọn ọmọ ẹ jókòó. At times I used to tell my children, I would just tell them that look at her. I will ask the small ones that ṣé obìnrin ni wọ́n ni àbókùnrin? Mo máa fẹ́ kí wọ́n sọ látẹnu wọn pé ṣé ọkùnrin ni Lizzy Anjorin ni àbóbìnrin? Mo máa ń fẹ́ kán fẹnu ara wọn sọ wá lóbìnrin ni. Mo ní can you see how she's hardworking? At times I will not even say it. They will say she's hardworking o. Is she the one climbing the big lorry? Look at how she's even jumping. She's jumping from that place. I love her. Do you know her? I would love to meet her. Àwọn ọmọ kéékèèké ni wọ́n sọ bẹ́ẹ̀. Nítorí pé akíkanjú obìnrin ni. Obìnrin bí ọkùnrin ni Yèyé Mẹ̀ṣọ́. Ọmọ tí ènìyàn fi ń tọrọ ọmọ ni. Nítorí náà ẹni tó bá ti ń sùn kò kí ń sún láyé. Ó jọ pé ò mọ rírì iṣẹ́ níbi tó wà yẹn, iṣẹ́ tó ń ṣe ò ká ẹ lára. Ó ti fi ìbániláyé jẹ́, ó ti mọ́ ẹ lára, ó ti dùn mọ́ ẹ. Òun ló ṣe ń ṣorí burúkú. Tó ń ṣòṣì bí ẹran aṣẹ́wó. Tẹ̀síwájú. Èmi ò ṣáà ní gbogbo láti ló ṣe. Ó ṣe jẹ́ òun ló ń ṣàwọn láìsí yìí fún mi. Òun táwọn èèyàn ti sùn. My name is Obi. Ẹ̀yin ènìyàn mi,
Mò ń mú àwọn show ẹ̀ yẹn lẹ́yọ kọ̀ọ̀kan ni. Mò ń mú àwọn show ẹ̀ yẹn lẹ́yọ kọ̀ọ̀kan ni so that ẹ̀yin èèyàn máa bá mi decide nǹkan tó tọ́ sírú ọmọ kékeré yìí. Ọmọ tí ò tó first born Yèyé Mẹ̀ṣọ́. Ọmọ tí ò tẹ́ni tó jẹ́ pé ó ń súnmọ́ first born Yèyé Mẹ̀ṣọ́ kó dẹ̀ ní guts kó dẹ̀ jáde sórí ayélujára báyìí kó dẹ̀ máa ṣòṣì báyìí lórí ìṣẹ̀dá tí ò ṣẹ́ lọ́wọ́ lẹ́sẹ̀ tí ò fibì kọ́kọ́ ṣẹ́ rárá tó kàn fí pé òun lè máa fi ayé aláyé pull crowd tí ò mọ̀ wípé ohun tí ìṣẹ̀dá òun máa gbà lòun tọrọ fún. Bí ẹ bàjẹ́ fà ó ń bọ̀. Kírú ọmọ kékeré léńjẹ ìtẹ́jẹ̀ ò tíì dá lórí ẹ̀ yìí kó máa sọ wípé orí Yèyé Mẹ̀ṣọ́ bàjẹ́. Ṣé ẹ̀ rí wípé abomination ni? Ẹni tó jẹ́ wípé tó o bá rí lójú ayé o ò lè dúró lórí ìdúró kó máa bá a sọ̀rọ̀. Ìwọ dẹ̀ dúró sórí ayélujára òun sọ wípé orí ènìyàn tó ìyá ẹ̀ ń bí lọ́mọ tó ìyá ẹ̀ àtàwọn fámìlì ẹ̀ tó rà yín pajẹ kó o máa sọ wípé orí ẹ̀ burú lọ́rùn ẹ̀. Ẹ̀yin ènìyàn mi ó pọ̀ tó ṣe o but mo kàn fẹ́ fi eléyìí wá sí ojú ìwòye yín nítorí pé ìgbà tí èpè bá ń rọ̀ lórí ìyá àti bàbá ẹ̀ kẹ́ni ènìyàn kẹ́ má sọ pé eléyìí mà ti pọ̀ jù o ni mo ṣe fẹ́ play ẹ̀ ṣáájú. Kí ẹ̀yin ènìyàn gan kẹ́ ẹ bá mi sọ sórí comment section ẹ̀yin tẹ́ bá lè pè wọlé kẹ́ ẹ bá mi sọ ohun tó tọ́ sọ́mọ ẹ̀ bóyá nínú yín máa gbàdúrà fún ni ohun tó bá tọ́ sí òun la máa fún. Abẹ́lé ìṣeré fà. Yèyé Mẹ̀ṣọ́ ló ń bá sọ̀rọ̀ pé àbí eléyìí ṣe èrè fa lẹ́ni tó jẹ́ wípé tó bá rí Florida gan kò lè sọ pé ọlọ́ta ọmọ yẹn ṣe èrè. Lẹ́ni tó jẹ́ pé tó bá rí àwọn tó ń bá Yèyé Mẹ̀ṣọ́ ṣiṣẹ́ kò lè sọ fún wọn pé ṣé àwọn eléyìí ṣe èrè ṣùgbọ́n nítorí pé ó dúró sórí social media. Ìyá alágbo tèmi nìkan God bless you my sister. God bless you my sister. Ẹ ṣé gan ẹ kú gbogbo ìgbà mi. Ṣáájẹ́ ń wà. Please to all my people listening to me gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá nídìí nísìnyí ní gbogbo ìgbà àwọn òyìnbó máa ń sọ wípé health is wealth and ó máa ní stage tí ènìyàn máa ń dé nígbà mìíràn tó jẹ́ wípé àwọn ṣọ́ọ̀kì tá a pè lóògùn wọ̀nyí ó yẹ ká limit ẹ̀ nítorí pé ìgbà tí ò tíì sí ṣọ́ọ̀kì yẹn ẹ lọ wo gba àwọn grandpa grandma wa yẹn àwọn ìyá ayé àtijọ́ yẹn ẹ máa wò bí wọ́n ṣe máa ń wà tí wọ́n ṣe máa ń wà healthy tó tí wọ́n dẹ̀ kí ń tètè kú wọ́n máa ń jẹ nǹkan tó wà natural wọ́n dẹ̀ ń mu àgbo lẹ máa ṣe rí wọn tí wọ́n máa ń rí bẹ́ẹ̀ yẹn so àwọn oògùn tí a fi ewé àti egbò ṣe tí ẹ bá fẹ́ rà á ẹ bá mi kàn sí ìyá alágbo with any form of your herbal product ẹ bá ti fẹ́ ẹ béèrè lọ́wọ́ wọn ẹ kàn sí wọn òdú ni wọ́n ń ṣàìmọ̀ fólóko ẹni tó yẹ pé tẹ́ lè dí pẹ̀lú nítorí pé wọn ò sí nínú àwọn abatẹnijẹ́ ènìyàn wọn ò sí nínú àwọn tájá ń bá wọn di oògùn wọn nínú kọ̀ńténà tẹ́ bá wo ṣọ́ọ̀bù wọn gan lásán tẹ́ bá sọ píìnì nù sílẹ̀ ẹ máa rí mú nílẹ̀ lẹ̀ so gbogbo nǹkan gbogbo ẹ̀yin tí ẹ pé like àti máa jẹ chocolate ẹ wà outside the country nǹkan tẹ́ lè fi flush system yín ẹ kàn sí wọn kò síbi tí wọn kì í deliver sí she deliver all over the world. If you see my skin I use that soap I always tell people mo máa ń sọ fún àwọn èèyàn wọ́n máa rò bí àsọdùn ni ọṣẹ tán bá mi ṣe òun ni mo fi ń wẹ̀ you need to look at you need to see my skin real life ẹ má yẹ ká fi chemical wẹ ara wa mọ́ let us do away with all those chemicals ó máa ní stage kan ẹ wo ara àwọn tó máa ń lù bí bẹ̀bẹ̀ náà bíù ní UK yẹn ẹ wo bára wọn ṣe já pútẹpútẹ nítorí pé wọ́n ti fi chemical bá yé ara wọn jẹ́ ni ṣùgbọ́n tó yẹ pé bóyá irú ọṣẹ ìyá alágbo ni wọ́n lò bóyá ńgbà tí wọ́n nà wọ́n bí ejò àjẹ́ yẹn bóyá ara wọn ò bá má ti já pátápátá nítorí náà ẹ jẹ́ kí a kọ́ bí a ṣe ń lo àwọn oògùn ìbílẹ̀ wa because tó bá ti dé stage kan a ní láti máa ṣọ́ra fún àwọn oògùn wọ̀nyí torí ọṣẹ tí wọ́n ṣe ó pọ̀ ju àǹfààní tí wọ́n ṣe lọ so please patronize her.
Somebody should help me to pin our number, please. Yalabo, please, you can help me to type your number on this comment section. Ẹ jọ̀ọ́ mà, so that kẹ́ ẹ lè jẹ́ kí àwọn èèyàn kan rí. Máa analyze ẹ wá báyìí. Okay, à ń gbọ́ ẹ, máa analyse wọn. Ṣé ẹ bá notice pé ìgbà tó ń sọ̀rọ̀ yẹn, ó ń wo fóònù ẹ̀. Àwọn aríjẹ nínú ìbàjẹ́ kan, àwọn ni wọ́n type nonsense tí wọ́n send ẹ̀ sọmọ yìí. Kò dẹ̀ mọ̀ wípé abánidá kan kò kí ń báni débẹ̀. If you look at how these stupid blackmailers rose, wọ́n máa ń connect ara wọn mọ́ra wọn ni. Ẹ wo ìgbà tí àwọn mọ́ínmọ́ín nígbà yẹn tó sọ̀rọ̀ tí ò yẹ kó sọ. Ẹ wo bí àwọn adániwáyé kakọ̀s tí wọ́n ṣe ń jáde lọ́tùn lósì, tí wọ́n ń jáde bí ikán níbi tí wọ́n forí ara wọn pamọ́ sí. You will see in one way or the other, wọ́n máa ń link mọ́ra wọn ni. Wọ́n wà connected in one way or the other. So bí bọ̀bọ́ yìí ṣe ń sọ̀rọ̀ nísìn, tẹ́ bá rí wípé, if you are sure of what you are saying, tí mo ṣe ń bá yín ṣe show yìí báyìí, I'm not looking at anything apart from the 2 phones I'm holding. The laptop beside me, I'm not using it for anything. Mo ti transfer gbogbo tí mo fẹ́ transfer sínú nǹkan tí mo ń lò. But àwọn wọn wà sure of what they are saying. They sent it to them. Nǹkan tó jẹ́ pé wọ́n máa ní kó wá defend in the court of law. You cannot defend it. Bí ẹlòmíràn ṣe rí ikú òjijì kò jù báyìí lọ. Bí ayé ẹlòmíràn ṣe bàjẹ́ kò jù báyìí lọ. Ó wà ní ìlú òyìnbó, ìyẹn ò ní káyé ẹ má bàjẹ́. Tẹ́ bá rí àwọn ènìyàn kan láyé àtijọ́ nígbà tí iṣẹ́ ọwọ́ wọn ò tí ì dùn mọ́ wọn tó, àwọn tó máa ń pè lágbékunlé mú gbà yẹn, ṣé ẹ tún gbọ́ wọn mọ́? Nígbà tí wọ́n rí nǹkan tí wọ́n mọ rírì owó lásìkò yìí, wọ́n mọ rírì iṣẹ́ kéèyàn ṣiṣẹ́ lásìkò yìí. Ṣùgbọ́n nígbà tí àwọn abatẹnijẹ́ tí wọ́n fìnáǹsì wọn, tí wọ́n fún wọn lówó lóòrèkóòrè, àwọn góòdì tí ìyáláyà wọn ò ṣiṣẹ́ fún tí wọ́n fún wọn nígbà yẹn, inú wọn dùn. Wọ́n ń jáde lóòrèkóòrè láti ṣiṣẹ́. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run àtijọ́ ní pẹ́ dájọ́, nígbà tí Ọlọ́run ti sìn tó dájọ́ fún wọn ní wàrà ṣìṣà, wọ́n wá padà wá sórí ilé ìgbọ́n padà bí ọmọ ní ìnákúnà. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lójú méjèèjì. Ṣé ẹ rí wọn kán máa ba tẹnijẹ́ mọ́? Nítorí náà, àwọn ọmọ kéékèèké tẹ́ ẹ rí wọn tí ìyá wọn dẹ̀ ń rí wọn tí wọ́n sọra wọn di irinṣẹ́ èṣù yìí, táwọn kan lọ ń gbé connection orí burúkú fún wọn. Nítorí owó, sister Nífowóṣe, God bless you ma. God bless you ma. Sister Nífowóṣe Aminat, ẹ kú iṣẹ́ látàárọ̀, ṣàlàáfíà lẹ wà, family nǹkan. So àwọn ìyá wọn máa wò wọ́n lákòókò yìí. Àwọn ìyá kan náà wà tó jẹ́ pé alátẹnujẹ ni wọ́n. Àwọn ọmọ tó yẹ wípé ọmọ wọn ò ṣàgbàfọ̀ nígbà mìíràn tó bá káṣọ wálé, àwọn náà ló máa bá gbà tí wọ́n máa bá áyọ̀n ẹ̀. Àwọn gan ló máa gbà tí wọ́n máa bá lọ tà á. Àwọn gan ló máa bá gbà tí wọ́n máa bá wọ̀ ọ́. So irú àwọn ìyá bẹ́ẹ̀ tí orí wọn bá pèpè, ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Irú wọn nìyá tó bí Akeem. Nítorí pé ó kùnà láyé, ó tún kùnà lọ́run, gbogbo aṣọ ara tó yẹ kó bò ó ya ọmọ jálajàla lára lójijì. Ọmọ ẹ̀ ń ṣẹ̀sín, ó rò wípé ó ń ṣayẹyẹ. Tẹ́ bá rí gbogbo nǹkan tọ́mọ ń ṣe, ẹ máa rí wípé ó ń kà á látòrí fóònù ni. Nǹkan tí ò ṣojú ẹ̀. You will see that in one way or the other, all these blackmailers, they have connections. If it comes to certain level now, bóyá àgbà tá a bá ń gbélé ṣépè nsìn, tó bá wá dọ̀la àwọn kan á ní ó ti pọ̀ jù, kò dáa bẹ́ẹ̀, kò ṣe kinní kan. Ẹ lọ wò wọ́n, àwọn tó wà connected pẹ̀lú wọn ni. Because a normal, a reasonable woman being, tẹ́ ẹ bá rí bí ọmọkùnrin yìí ṣe ń sọ̀rọ̀ sí Yèyé Mẹ́ṣọ̀, ẹ máa mọ̀ wípé ọmọ tí ò tó wọn lọ́wọ́ lẹ́sẹ̀ kó máa sọrú ọ̀rọ̀ yìí sí àgbàlagbà. Apart from pé nílẹ̀ Yorùbá, ó yẹ kọ́mọdé bọ̀wọ̀ fágbà ni. Ṣùgbọ́n nítorí pé gbogbo wọn, Ọlọ́run ti fi àti jẹ àti mu ọ̀dọ́ mìíràn síbi tó wá. So kò ságbàlagbà tí wọ́n lè yọnu sí. Òtítọ́ lójú, you are welcome. Kò sí àgbàlagbà tí wọ́n lè yọnu sí rárá. Bíbélì gan sọ fún mi wípé bọ̀wọ̀ fún ìyá àti bàbá ẹ kí ọjọ́ rẹ kó lè pẹ́ lórí ilẹ̀ tí Ọlọ́run fún ọ. Kò ń ṣe ìyá àti bàbá ẹ nìkan o. Àwọn ènìyàn
tó sóra ìyá àti bàbá ẹ̀, àwọn tó bí ẹ sínú ayé, àwọn tó gbọ́jọ́ kan àbí ọjọ́ méjì lọ́wọ́ ẹ nínú ayé, ìyá àti bàbá ẹ ni wọ́n jẹ́. O nílò láti bọ̀wọ̀ fún wọn. In as much tó bá ti kùnà láti bọ̀wọ̀ fún wọn, that means kí ẹ pé 20 years lè kó lò láyé, ó ti shorten ẹ̀ so 2 years. Ẹlòmíràn ò kí ń mọ̀ bẹ́ẹ̀. You will think you are pulling crowd, you think because they paid you. Owó wo ló máa tó ẹ̀mí ẹ? Owó wo ló tó ọjọ́ ọ̀la ẹ̀? Akeem Adofuro. Owó wo ló tó ọjọ́ ọ̀la ẹ̀? Ọkọ single mother. Owó wo ló tó ọjọ́ ọ̀la ẹ̀ tán fún ẹ? Owó wo ló lè wẹ èpè yìí tó o máa gbà lákòókò ìdáná lọ́jọ́ orí ẹ̀? Pẹ̀lú ọjọ́ orí tó wà lórí ẹ̀. Torí pé ìwọ̀n nǹkan tó o lè dì kọ́ ló lè gbé. Nǹkan tó o lè gbé kọ́ ló dì sílẹ̀. Ọ̀run máa wọ̀ ẹ́ o. Mò ń fàsìkò yìí dá ẹ lójú wípé bí Ọlọ́run ti ń bẹ, bí ẹ̀mí ẹ̀ sì ti ń bẹ pẹ̀lú léléyìí tó ṣe yìí, wàá lò ṣe bẹ́ẹ̀ mọ́. Àfi tí ò bá sọ́lọ́run lókè nìkan. Àfi ká ní pé Lizzy Anjorin tọrọ àrífín lọ́wọ́ ẹnìkan ni. Tó o bá tún ti padà ṣerú ẹ̀ mọ̀ pé kò sọ́lọ́run mọ́. Ó fẹ́ déndé àbó ò fẹ́ déndé? Ẹ gbọ́, ó fẹ́ déndé àbẹ́ ẹ̀ fẹ́ déndé. Ṣé ẹ ti rí pé wọ́n ti ń fà á sínú nǹkan torí ẹ̀ fi máa gbègbè dáadáa? Ó ń kà á nínú ìwé ni. Ó ń kà á lórí fóònù yẹn, rí bó ṣe ń wo gbogbo nǹkan tó ń sọ yẹn. If you look at this video very well, ó ń wo fóònù ẹ̀ kó tó máa sọ. Ó ń wo fóònù ẹ̀ kó tó máa sọ. Ó fẹ́ déndé tó fẹ́ ṣiṣẹ́ fọwọ́ ẹ̀ àbó ò fẹ́ ṣiṣẹ́ fọwọ́ ẹ̀? Ẹ̀rí kó ń type ó ń wò ó. Mo kàn fẹ́ kẹ́ ẹ bá mi gbọ́ díẹ̀ ń bẹ̀ yẹn because I hate listening to all these idiots. Pé kí n máa play ẹ̀ gan, it looks somehow as if pé kí n rí face to face ló ń ṣe mí, so mi ò ní play ẹ̀ further. Mo wá fẹ́ kẹ́ ẹ wá bá mi gbọ́ recent video tó wá ṣe. My name is Tobi Kuba. Ṣé ẹ rí TikTok yìí? Olórí burúkú ló pọ̀ jù ní ṣóyè yín. Ṣé ẹ rí i pé Akeem Adofuro nísìn ó confam sí fún wa wípé olórí burúkú ló pọ̀ jù ní gbogbo àwọn ìran òun. Tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ó wà lórí live o. Ó wà lórí live o. Àwọn abániláyé jẹ́ ló pọ̀ jù ní. Ó ní àwọn abániláyé jẹ́ ló pọ̀ nínú wọn. Ṣé mọ̀ pé at times tí wọ́n bá ti bargain lórí owó kan, bóyá wọ́n sọ pé wọ́n máa san bóyá bíi 20,000 fún wọn, tó wọ́n á san bíi 10,000 fún wọn, tá agreement wọn, ṣé mọ̀ àwọn people yẹn user ni wọ́n. And all these people wọ́n fail láti realize nǹkan tí Yèyé Mẹ́ṣọ́ dẹ̀ ń sọ fún wọn látijọ́ yìí nìyẹn wípé ohun tí ẹ bá jìṣẹ́ jìyà fún ló máa pẹ́ lọ́wọ́ yín. These people will, as in, wọ́n máa paint irọ́ fún wọn bíi pé ẹni pé okay ẹ lọ, wọ́n á máa tì wọ́n, ó yẹ ẹ lọ ṣe. Ẹ wo bí wọ́n ṣe ba ayé ẹnu ìṣó jẹ́. Ẹ wo bí Abuké Ọ̀ṣìn UK, ẹ wo bó ṣe ba ayé ẹnu ìṣó jẹ́. Wọ́n wá ń transfer ẹ̀, oníkálukú wá fi ń jabátọ̀ ara wọn. Ìyẹn fi ó jà fún àpò ara ẹ̀ ni. Adékáyọyẹrò Adéwálé, ṣàlàáfíà lẹ́wà. Yes, this is the apology video that he claimed he did. This is the last one I saw now. But that live video, I'm not going there. I'm just looking and I'm playing this directly from his page. So it's also indication pé ó wà live. So I'm not ready to play it. Màá mo fẹ́ kẹ́ wò ṣé apology video leléyìí. Torí ó ní nǹkan kan tó sọ níbẹ̀ yẹn tó jẹ́ kí n fẹ́ fún lépè tí a fẹ́ fún ní táìmù yìí. Ẹ máa gbọ́, kò sí, mi ò rí bí apology video leléyìí mà. Òun ò rí eléyìí mà. Ẹ̀yin àti Lizzy Anjorin bá ní iṣu, ẹ jọ ń torí Ọlọ́run. Ẹ má wá sí DM mi máa sọ pé I have a story, I have a ṣìkìlì kan, go and face her. Ṣé ẹ ya wèrè? So o mọ̀ pé wọ́n ya wèrè ńgbà tó kọ́kọ́ gbé pé ṣé kò fẹ́ déédé àbí kò fẹ́ déédé. Torí gbogbo eléyìí tó ń kà jáde nínú fóònù ẹ yẹn, èèyàn kan, yes ma, thank you. Folly Crown, you're welcome ma. Èèyàn kan ló send ẹ̀ sí ẹ tó fi ń play ẹ̀. Inú ẹ̀ dùn nítorí pé wọ́n send ẹ̀ sí ẹ, o tún rà láti pẹ̀lú ẹ̀. So inú ẹ̀ dùn, o ní gọ́ọ̀tì láti wá máa kà á fún abẹ́ni tó kàròyìn lórí TikTok lọ́jọ́ tó ń ṣe show yẹn. Show tí o gbàgbé pé wọ́n ya wèrè tẹ́lẹ̀. O gbàgbé pé wèrè ni wọ́n tẹ́lẹ̀.
àwọn tó send eléyìí tó ní ṣé kó fẹ́ dédè kò fẹ́ dédè tó fẹ́ ṣe kinní kan tó ń ka ìròyìn ẹlẹ́jẹ̀ tó ń gbé fún ẹ lọ́wọ́ tó ń ka jáde lórí fóònù ẹ ó ti gbàgbé pé fracas ló ṣe yẹn ó ti gbàgbé pé torí fracas wọ́n máa ń ràràbù fún yàn wọ́n máa sọ ohun tójú wọn ò tó ẹlòmíì á sọ̀rọ̀ báyìí bẹ́ẹ̀ ni pé òun àtẹnìyẹn ni wọ́n jọ ń jí ó ti gbàgbé pé ó ti kúrò nínú pé bóyá single mother lòun bá deal ó ti rọra ó ti graduate lọ sí fracas level by doing such that last show tí mo play kí n tó play eléyìí yẹn ó ti gbàgbé òun mọ mí ní nǹkan tó ṣe yẹn fracas ni so be ready at this point starting from now sórí gbogbo change gbogbo nǹkan tó ti rà yẹn ó wá máa gbà á lẹ́yọ̀ kọ̀ọ̀kan pẹ̀lú nǹkan tí ṣẹ̀dá ìwọ àti ìyá ẹ̀ fẹ́ gbà torí ojú ìyá ò kò fọ́ nígbà tó sọ pé ṣé ó fẹ́ dédé àbí kò fẹ́ dédé tó ń kà nínú ìwé tó ò béèrè lọ́wọ́ ẹni yẹn wípé mi ò lè sọ ilé kò kàn mí o mi ò lè sọ ṣùgbọ́n ó sọ ó wá ti sún ẹ àbí bí nǹkan tó béèrè lọ́wọ́ wọn lè fún ẹ òun ló fi wá sọ pé ṣé wọn ya wèrè ó mọ̀ pé wèrè ń ṣe yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́ni tí ò ṣẹ̀yìn lọ́wọ́ lẹ́sẹ̀ lẹ́ni tí ò mọ̀ yá ẹ rí lẹ́ni tó ò rìnà pàdé rí ní nǹkan tí ò ṣẹlẹ̀ lójú ẹ tó ń kọ fún ẹ sórí fóònù tó wá ń kà. kí ló dé yìí náà fi bọ́ta tẹ bá láyà kẹ lọ fèsì wọn tó lórí burúkú nìyí ni ọmọ tí yín wà ń bẹ tí ọmọ yín bọ́ta kó lọ máa fèsì kó lọ fojú kúdikú èmi lẹ fẹ́ tì sí kú tó lórí. so o mọ̀ pé ẹnu kú náà tiẹ̀ sí so o mọ̀ pé ẹnu tírélà ni wọ́n tiẹ̀ sí nígbà tó o lọ ń bú ẹni tó jù ẹ lọ tó o lọ ń bú ẹni tó lè ra ìrandíran ẹ pàjẹ́ tó lè rà yín kó sọ yín dẹrú nínú àgbàlá ẹ pé ẹ kọ̀ wá ń bì báyìí ẹ má kúrò ńbẹ̀ o kó dẹ̀ máa fún yín lóúnjẹ kó dẹ̀ máa fún yín láṣọ kó dẹ̀ fún yín nílé tẹ́ máa gbé tó ní ẹ kọ̀ má jáde lọ pé ìyá ẹ wá lọ pé bàbá ẹ wá pé ìyàwó ẹ wá àtàwọn ọmọ ẹ kó wọn sí bíbà ẹ kó dẹ̀ fi yín síbì kan kó dẹ̀ ní kẹ́ máa jẹun kẹ́ máa sùn kẹ́ máa jí lẹ́ni tó lè ṣe bẹ́ẹ̀ yẹn fáwọn generation ẹ ó dẹ̀ jáde torí nǹkan tí wọ́n kọ fún ẹ wọ́n máa ní àwòyá lọ lo ilé ìfún torí mo ráwọn ìyá olórí burúkú olòṣì awáyé má ṣe rere gbogbo atókó má kó amọ̀nà ọ̀run má lọ àwọn tójú ayé wọn àtẹ̀yìn ayé wọn ti bàjẹ́ lójú ayé wọn àwọn kan lára wọn tán bẹ join life lọ́jọ́ kìíní àná nígbà tán ní kó máa búlíìsì mo mọ̀ pé àwọn ló lọ kó yẹn fún ẹ àwọn tó jẹ́ pé ojú ayé wọn báyìí ni wọ́n ti gbé ìhòòhò wọn àti ìhòòhò ọmọ wọn jáde sórí ayélujára ẹ̀ just type it àgbà ẹ̀gbẹ́ jáde bọ̀ ìwọ ò ṣe findings ẹ ìyá ẹ ò dẹ̀ lè pè é bó ṣe ń ranjú bí òkú ọlọ́mọ yìí náà ló ń ranjú bó ṣe ń ranjú bí òkú tán ẹ̀ bá mi náà ló lajú kalẹ̀ títọ̀ lùbọ́dẹ̀ kó wọ lójijì. request message I have kìíní kọ ẹ tẹ bá ní ṣù pẹ̀lú ẹ lọ fèsì ẹ ewu làbọ̀ máa lò mí. so wọn ti ìwọ náà ṣe rí i pé ó accept pé wọ́n lòun ṣe rí i wípé ó accept pé wọ́n lòun so àìmọṣẹ́ kọ orógun ẹ ọmọ orogun ẹ tó mú ẹ kọ orí bomi gbígbóná you can see now that these people ó ní àwọn ènìyàn kan tí wọ́n máa ń ràn wọ́n ìconfirmity ẹ ó ní àbọ̀ èwo ní kẹ́ àbọ̀rọ̀ máa lo òun ìwọ tó wá fira ẹ sílẹ̀ àìmọṣẹ́ kọ ẹ tó jẹ́ kí ọmọ orogun ẹ kọ orí bomi gbígbóná nǹkan tó tọ́ sí ẹ tó tọ́ sí ṣẹ̀dá àti ṣẹ̀dá ìyá ẹ tó jẹ́ tí ò kọ́ ẹ dáadáa tí ò sọ fún ẹ wípé ohun tí ò bá ti kọ ènìyàn èèyàn kì í dá sí tí ò fi kọ́ ẹ wípé ohun tí ò bá ti ṣojú ènìyàn ẹ̀yin ò gbúyọ̀ jọ́nú sọ sí torí pé mo rí i pé ìyá ẹ kùnà lábala bẹ̀ yẹn nítorí náà ẹ̀yin ìyá ẹ fi eléyìí ṣàríkọ́gbọ́n ẹ kọ́ àwọn ọmọ yín kán tó kúrò lákàtà yín pé